بسم الله الرحمن الرحيم ربك اغفر لأموات صلاتي مع الأبناء رب العالمين مع الأبناء رب العالمين وهم شكباء وشيكو يا إلهي كذا أسد وسر سابقين كذا أسد وسر صادقين نكيب العلم والأشراف حقا عبيد الله عين للمتقين فخر القادرية وشيخ الشاذلي ربي الأمن غنجا سامبو أسد لواء أمير الجيش كذلك مرشدي يا صلاتي أمير الجيش فخر الصالحين أمير الجيش فخر الصالحين كذلك مرشدي يا صلاتي أمير الجيش فخر الصالحين أمير الجيش فخر الصالحين نكيب العلم وشبل الأسد سر نكيب Anibashu Ishola Solati Alibashu Ishola Nakibule Alibashu Ishola Solati Maulana Sarkin Qadiriyya Yaro Libashushu bẹ́ẹ̀ a bá ṣe wèrè ẹgbẹ́ sẹ́fù kọjá ní ráṣù rẹ̀ yàrá ní bàṣúṣù yàrá ní bàṣúṣù sẹ́ríkì Sọ̀láàtì Maulana Lagos State Lagos Sani ọkùnrin ọlọ́run tí ó máa wọ àtàrí gbogbo àwọn ìgbèrè lẹ́lẹ́ báyìí. Maulana Amirul Jaysh Adamallahu Izzakum pẹ̀lú àṣẹ bàbá wa Maulana Kibritul Ahmar wa tèmi Maulana Shehu Salati Shehu ìkàlẹ̀ wọn mo fi kí bàbá mi àgbà Zaruji jí mọ́sùn. Bọ́ bá ti sùn ọ́ sùn kúrò wá. Zaruji gbogbo ẹ̀ sì ń ṣe gidi.
Zarugi, 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 Zarugi. Zarugi, Zarugi. Jẹ́mi ọmọ ẹgbẹ́ àlùbáríkà kí wọ́n máa gbé ẹjọ́ bí. Ẹ̀yin náà lè kọ́ wa, lè kọ́ wa. Zarugi ni Zarugi. Bàbá wa Alfindiki. Bàbá wa Nikoro. Maulana Sayyid Qadiriya. Khalifa Lagos State. Amirul Jaysh. Tantolo. Amirul Jaysh tèmi kúlúkúlú. Kúlúkúlú. Ọba fẹ́ gbọ́ wa, wọ́n kàn máa kúlúkúlú rẹ̀ ni. Mo kí bàbá wa níwò. Ala kulli muslimin. Alimahami. Mo kí yín púpọ̀. Bàbá wa Hasan al-Usul. Bàbá wa Wazir. Bàbá wa Latofa. Sheikh Abdul Aziz Al-Khalifa. Yebudi Bayaroba. Roba. Oh my God. Maulana Baba. على كل مسلم Baba Wakil al-Qadiriya. على كل مسلم Baba wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. على كل مسلم Baba oníláwàní. على Maulana Sheikh Habibu la yuqasu bihi Habibu. Mudirul ilmi fakaru salihina. Kò sí àwa ọmọ Amẹ́ríkà sí níbi. Habibu. Habibu la yuqasu bihi Habibu. Mudirul ilmi fakaru salihina. Ilmi fakaru Maulana Hasbunallah. Habibu Al-Misri Waliyullah. Habibu Ala wa sala ya Shaykhana. Adamu Allahu izzakum. Habibu Atala Allahu baqa'akum. Bàbá wa Al-Mintiki lóye. Habibu Mintiki. Ẹ̀sìn tẹ́lá wà nínú Mintiki. Habibu Bàbá wa la ilaha illallah. Búlúbúlú. Wà búlúbúlú. Búlúbúlú. Bí a bá ṣe wèrè kò búrú wọn. Mo fi gbogbo àwọn bàbá yìí, mo fi kí àwọn ìyá wa nínú ilé. Mo wá kí ọkùnrin Ọlọ́run. Maulana Nakibul Ashrafi. Wàṣíbùrù ní Ásádì. Ẹ̀bá ń wípé ṣéun. Wọ́n ní tẹnitẹni tẹ̀kísà ń tààtàn. Wàṣíbùrù ní Ásádì. Ìtọ́lọ́mbá fún ẹ̀pọ̀n ilé. Sírù ní Àkídà ní ìyẹ́nà. Ìjọ náà ní bí àná yìí. Nàkíbù. Tí bàbá mi àgbà. Nàkíbù. Bàbá wa Alábàtì. Nàkíbù ní àlùbàṣọ ní ìṣọ̀lá sọ̀láti. Ní 30 ọdún sẹ́yìn. Nàkíbù. Bàbá Nakibul Ashrafi ìdẹ́mi ọmọ wọn tí ń bá ti kàkà sí ìdá. Ṣé ó sọ̀rọ̀ mi? Nàkíbù. Wọ́n ní ọjọ́ òtí ọ̀tọ̀. Nàkíbù. Tí wọ́n ní ká máa dún lánàá, wọ́n fẹ́ ká dún pẹ́ láàfin dún látòjú wọn. Nàkíbù ní àlùbàṣọ ní ìṣọ̀lá sọ̀láti. Tí n bá fẹ́ kakọ̀ sí ìdá míì, bàbá mi náà. Nàkíbù. Yàrá ṣàmá ìrìnzẹ̀ ìlú ni
Nansur Muhammad Bayuni. على الشمائل زين Kò sí mùrídì sádìkì ni ẹ̀wì. محمد بعيوني. Ìwà ká Mọ̀lánà gbogbo ẹ̀ náà ni. Gbogbo ẹ̀ náà ni bí wọ́n bá fẹ́ ya ọkàn ya wèrè. Wọ́n máa wá wò mí. نكيب العلم Ojú ànáhùn náà ni ojú tòní tí ń wò mí lónìí náà. والأشراف أتقاء عبيد الله Ọ̀tọ̀ ní ẹ̀yìn, ọ̀tọ̀ lẹ́yìn. عبيد الله Ẹlòmíì wọ́n yìn láyé àmọ́ kò ní lẹ́yìn. نكيب العلم Fìràhónà wọ́n yìn nígbà tí ń bẹ láyé, ó sì yìnra rẹ̀ àmọ́ kò lẹ́yìn. نكيب العلم Ànábì Zakariya kò sẹ́ni tó yìn wọ́n gbà tí wọ́n bẹ láyé, àbọ̀dọ̀ wá yìn lẹ́yìn wọn. والأشراف بدل الاستعاذة والبسملة كاف هاو يا وعين صاد ذكر رحمة ربك عبده زكريا. إذ نادى ربه نداء Ọlọ́run yìn Zakariya àbí ò yìn Zakariya? Ọlọ́run ti wá yìn Zakariya, wá yìn Ṣéhù Sàlátì náà. Ọlọ́run yìn wọ́n lójú wọn, kò tún jẹ́ kẹ́yìn wọn parẹ́. الله Ara kẹ́yìn ọ̀parẹ́ náà ni gbogbo ń tẹ̀ tó rí. صلاتي شيخ الطريق Nínú tẹ́mi ọ̀rọ̀ àmọ̀ ṣe láyé kí wọ́n á gbowó. Mo lè gba owó di, àmọ́ kí n di máìkì mú kí n máa gbọ́ ojúmọ́ tì mí. صلاتي شيخ الطريق في بلادي البهية Masalasi Sheikh Ahmed Al-Rufai Nakibul Ashraf Inda Salati. Wíwẹ̀ dáadáa ni. صلاتي شيخ الطريق Kàrámà ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa púpọ̀. شيخ الإنداء Níjọ́ tí a lọ ro oko mọ́sálásí náà, ọjọ́ àmì lọ́jọ́ yẹn. شيخ الإنداء ولي Ṣé òbí ọdún? Ẹ̀mẹ́mẹ́. شيخ Ṣé الإنداء ó Sàrùmí? ولي الله Níjọ́ àkọ́kọ́ ta àkọ́kọ́ lọ níjọ́ náà. La ilaha illallah. Àwọn ọmọ orílẹ̀ wọ́n gbà mú bàbá púpọ̀. خليفة شيخ الجيلاني Báwọn ọmọ orílẹ̀ ṣe jáde sí wa ń yọ́ lẹ́nu. هذا أبناء قوم Gbogbo àwọn táláwọn ẹ̀lẹ́gẹ̀ ìjọ náà wọ́n jápa, وأشبال wọ́n ya, ẹlòmí ìyàwó gbọ́lọ̀. وأشبال وأسلاني Kò lárẹ̀ kí wọ́n lákìwò ti burú látàlẹ́ ni. وهم Àwọn bó fi búburú jọ. خلفاء شاهين Bẹ́yẹn bá gbé gẹ̀ẹ́sì gẹ̀ẹ́yọ̀ fàyà. كبار Àkàn burú mọ́lé sí tó láti lé tọ́ta. صبياني Àwọn bẹ́yẹn bá ṣe wèrè, wèrè ó kàn wá bá alábẹ̀rẹ̀ déédéé rẹ̀ ni. فإبراهيم Báyìí sí yìí. أولهم Mọ̀lánà Nakibul Ashraf. Báwọn náà ti burú tó jọ, àwọn náà. وشيكو Bàbá mi Mọ̀lánà Nakibul Ashraf. Mọ̀lánà ló wà. Olójú rẹ̀ ní tẹ̀sí màá rí. Ojú rẹ̀ gẹ́gẹ́ rẹ̀. Ojú rẹ̀ gẹ́gẹ́ rẹ̀. Gbogbo àwọn èèyàn àbá. وعبد الله Bàbá wa jòkó. صلاة النبي Láwọn iyù tí àti lẹ́bẹ́. وعبد الله Lẹ́bẹ̀lẹ́bẹ̀lẹ́bẹ̀. وعبد الله Yìtí. Ti ń sáná lọ́wọ́. وعبد Bẹ́ẹ̀ bá gbé tí sí.
bóyá ọgbà wọn wà láti jáàmù báyìí. wọ́n yẹ kí bìrà ṣe láti wá tó kọ́ àwọn nìkan ni wọ́n hàn. ṣéèrù lẹ́sẹ̀ bíi tí wọ́n wà yí àyè àmì ní nǹkan ó sì dìde ń bẹ̀ lórí rẹ̀ lápá mọ́sálásí. láyé kí bìrà ṣe ọlọ́run ló mọ ọba ara náà mẹ́mẹ́ ọmọ làwọn ajẹ́njọ́ náà. wọ́n yẹ kí bìrà ṣe rahmatullahi alayhi wasa. àwọn tá a wí wọn mọ̀ gbà tí wọ́n rọ kiri ká bàbá wa. wọ́n sì má dà lọ́wọ́ ẹ̀ adá sì ń pè lọ́wọ́ wọn. láyé kí wọ́n sọ mi ní kí ló fẹ́. wọ́n ló wó làwọn fẹ́ ilẹ̀ yìí ó sì ní iṣu nígbà wọ́n tà ń sọ gbogbo ẹ̀. láyé kí wọ́n sọ mi ní ibi tí mo ra yìí mo fẹ́ máa pe ọlọ́run bẹ́ẹ̀ ni. ṣe rí nígbà tí gbogbo àwa táwọn bàbá wọn kan tó pé ó dàgbé kìíní yìí ti ń di ẹ̀rọ. ilé yìí ti ń tutù. ká tó débẹ̀ náà a sì tún. àmọ́ gbàgbà gbọ́ láàrínlá ó yẹ máa wí láàrínlá ìlàlá láàrínlá ìlàlá. bẹ́ẹ̀ bá wí kò ní jóná láyé. Màdáni tù àwọn sàrùn ní ibi kókó gánà ti jáde báyìí. Ṣé o sàrùn mi bá gbé òkú jáde wọlé òyìnbó? Síkìrì náà wọ́n lọ, àwọn ọmọ kú àwọn ọmọ onílẹ̀ náà bá wá ń pè ọlọ́run pẹ̀lú bàbá. Mọ́sálásí náà ni àwọn ṣe lónìí. Àwọn tá a lọ lóko rẹ̀ náà lára wá di bá ti di lónìí. Mélòó làwọn bàbá rẹ̀ ṣe tó ìjà gbádùn? Mélòó ni wọ́n ṣe tó ìjà gbádùn? Oríire tí ń bẹ nínú ilé kan. Tí oríire tó ṣẹ́kù nínú ilé wọn bá lọ àníyàn tó dáa lónìí, ọlọ́mọdé ọjà sí pé oríire tó tàn bẹ̀ náà. Lẹ́yìn ló kò máa gbọ́ látọ̀dọ̀ tèmi. Sẹ́mi náà máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí, Ọlọ́run ò ṣe mí lẹ́yìn tí ó máa wà lẹ́yìn àgbo. Nígbà tí ọ̀sálága, èmi yẹra mi lálága. Ẹni ó bá mọ̀ ká àlùbáríkà fáńdà ń bẹ lára òun náà kó máa jáde bọ̀ wá. Èmi fi 500,000 kalẹ̀.